wa sallam. ó sì lè dájà kọ́sùn lóru ní bàbá kọ́yìn ọ̀rẹ́ mi tá ànábì ó kọ́ sí ọ. wa ma huwa illa rahmatullahi wara hudallahi akiwani khaliqu muhammadin. sallallahu alayhi wa sallam. man zara al-ulama qad zarani. Allah. sallallahu alayhi wa sallam. wa man jalasa al-ulama qad jalasani. Ànábì ló sọ bẹ́ẹ̀ o. sallallahu alayhi wa sallam. tajalla ilayhi Allahu nuran bidatihi. kí ló dé tẹ́ yòówù Ànábì dáadáa. wa yashhadu ma fil ardi fammu muhammadin. gbàtẹ́ yòówù Ànábì èmi ń lọ Ọ̀fà náà. yakulu bi Allah ilaha siwaka la wasikata ma fil ardi qawlu muhammadin wasikata ma fil ardi qawlu muhammadin. sallallahu alayhi wa sallam. àwọn ọkùnrin òyìnbó Ànábì níbí yìí. wa min ba'dihi al-amlaku ja'u min as-samaa. Ànábì náà ló sọ̀rọ̀. sallallahu alayhi wa sallam. ó lóun tó bá lọ fíṣítì àfà láàfà gidi àfà yá àfà. afa ya afa. Ànábì ní mọ̀ wá mi ká mọ́ èmi náà lọ wá kíhùn. wa min ba'dihi al-amlaku ja'u min as-samaa. àfà tó bá rí inú ilé mi Ànábì wọ̀ ni. sallallahu alayhi wa sallam. ẹni bá sì jókòó tì í ẹ má jókòó tì í. èmi Ànábì náà ló jókòó tì í. litarihibi nuril hashimi muhammadi. yòówù ẹ̀ dáadáa. litarihibi nuril hashimi muhammadi. sallallahu alayhi wa sallam. ọ̀hún ti ń dín ẹ̀kan lójú bá ọkọ̀ wa min ba'dihi al-amlaku ja'u min as-samaa. ẹni tí o bá bá Ànábì sàdìgbà kó yòówù rẹ jákè dáadáa. sallallahu alayhi wa sallam. wa min ba'dihi amlaku ja'u min as-samaa. gbogbo nǹkan la ṣe ju o gbọ́dọ̀ wọ̀. bẹ́ẹ̀ni. zikiri zikiri. sàṣẹjù ń bẹ lantara ilaka mahanuna takuna fi zikiri majnun. wala tara ilaka mahanuna hatta takuna fi dhikrihi majnuna. kéèyàn tó lè rí Ọlọ́run kó tó lè rí Ọlọ́run. yóò ṣe zikiri débi tí wọ́n pè ní wèrè Allah. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pe Ṣéhù Musa. wala tara ilaka mahanuna. bẹ́ẹ̀ni tó pè yín ò bá jọ yín lójú sáwa náà tá a wá sáàjọjú. Allah. hatta takuna fi dhikrihi majnuna. ẹ sì yòówù Ànábì ma. wala tara kó yọ rìpítsà kú ọmọ ẹ kó. ilaka mahanuna. ẹ yọ rìpítsà kú ọmọ ẹ. hatta takuna kú ọmọ ẹ. fi dhikrihi majnuna. ẹlẹ́ẹ̀kejì. kejì. wala tara kéèyàn ó ṣe sàlátù fún Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. bó o bá ṣe dójú àmì débi tí wọ́n pè ọ́ ní wèrè Ọlọ́run ò lè yọ́nú sí ọ. Allah. wala tara ilaka mahanuna. mo fẹ́ wọ aláṣejù mi àṣàlátù láàrin mo fẹ́ mọ aláṣejù dáadáa. sallallahu alayhi wa sallam. hatta takuna fi dhikrihi majnuna. sallallahu alayhi wa sallam. nínú èmi àti yín ta ló fẹ́ràn Ànábì jù. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ànábì tẹ́nìkan fẹ́ràn fa ó ní tí ó ṣe yá àti bàbá òun
ohun tí ó ṣe ànábì kó ṣe ìyá àti bàbá àwọn ó ní fìdá li rasulillahi ummi wa khalati wa ammi wa khali thumma nafsi wa maliya. ó ní mo fi ìyá mi ṣìpẹ̀ ànábì sallallahu alayhi wa sallam. ó ní mo fi ìyá mi ẹ̀mí ìyá mi mo fi ṣèdúró fún Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀mí bàbá mi mo fi ṣèdúró fún Muhammad sallallahu alayhi wa sallam. thumma nafsi kódà ẹ̀mí mi mo fi jàrọ̀ ẹ̀mí ànábì Muhammad. fida li rasulillahi ummi wa khalati ẹ wo dáadáa bá. wa ammi wa khali thumma nafsi wa maliya. olùkọ́dà owó òun gbogbo tí o bá kọlu ẹ̀mí ànábì kó máa gbé owó òun lọ. Allah. yòǹbó ẹ̀ mọ́ ni. fida li rasulillahi gbogbo tí o bá yòǹbó ànábì aláìmoore ni. ummi wa khalati. èyí tó lọ́n torí rẹ̀ dá wa nù. bí o bá sí ànábì ni kò ní sáyé kò ní sọ́run kò ní síná kò ní sálìjánà kò ní sóríire kò ní sórí ibú. fida li rasulillahi ummi wa khalati. àti dúpẹ́ fọlọ́run. alhamdulillah. ọ̀nà mẹ́ta lọ́pẹ́ tèmi lọ́dọ̀ sí ọ̀hámù Mùsá ẹ sọ bẹ́ẹ̀. aduwu sadiki wa sadiqu aduwina iyyaka la takun bihima qurba. bọ́lá ṣe karama yín tó yìí bẹ́ẹ̀ bá fẹ́ràn ṣe òbúlálà ni èmi yóò ṣe wàhálà. Allah. tora àtijọ́ wà níbẹ̀ láyé lónìí àjọ wà ń bẹ̀ ni. ntọ́jú ìfẹ́ràn yìí nípa ìfẹ́ràn ṣe òbúlálà. bí n bá dá ìfẹ́ ṣe òbúlálà padà fún yín mo dalẹ̀ Ọ̀fà. Allah. aduwu sadiki. gbogbo tá a bá ń ṣe lọ́fà àwa yín ni. minal baliyati an tuhibba wa man tuhibbu yuhibbu ghayrak. Allah. àdánwò ni kò fẹ́ràn èèyàn ẹ̀ tó ọ̀fẹ́ kó má fẹ́ ọ padà. Ọ̀fà tó ní àwa tá a sì kú bẹ̀ náà ni. aduwu sadiki wa sadiqu aduwina. yorùbá níbi dáadáa. iyyaka la takun bihima qurba. ọ̀tá ọ̀rẹ́ èèyàn. ọ̀tá ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ ni. ọ̀rẹ́ ọ̀tá rẹ ni. tó bá fẹ́ kẹ́mi rẹ̀ ogun. ńjọ́ tíyàwó rẹ bá ti wọ ọ̀ẹ̀dẹ̀ tí wọ́n ti kí ọ ni ọ jáwé fún. ọdún lọ kù. toró ti gbà bọ́dé nu. ọ̀ẹ̀dẹ̀ tí wọ́n ti kí ọ ìyàwó rẹ wà lọ́wọ́ fíìmù níbẹ̀ ibẹ̀ ni wọ́n ti fún májèlé tí ì pa ọ́. torí kó tó bọ́ọ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti bú ọ lójú rẹ kò tí nílé fèsì yá ni àwọn olórí ibú lèmi náà gba kádàrá ni. aduwu sadiki wa sadiqu aduwina. n tó jẹ́ ń wá bí àkọ́kọ́ ìfẹ́ sí òbúlálà tẹ ní pọ̀. àwọn búlálà náà sì ní. iyyaka la takun bihima qurba. aduwuka man kana laka li khayra mani'a. bóòlù ọ̀sẹ̀ mẹ́rin tí ń jọ́ta rẹ̀. o lẹ́nu tó rí oríire rẹ̀ tinú wa ń bì. tó wọ ọsọ tó ní sẹ́ ń lọ bí ìyàwó ni kí ló kàn tiẹ̀. ojoojúmọ́ lọ́dún gbogbo ẹ̀dá tí inú rẹ̀ ò bá ti dùn sí ní tọ́ ń ṣe ọ̀tá rẹ̀ ni mo fọ̀rọ̀ lọ́mọ́. wa bil khayri inda Allah wa inda al khalaiki. sadiqu sadiki dakhilun fi sadaqati. ẹ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì hakul islam
mùsùlùmí ni sallu ala man qala la ilaha illallah wa sallu khalfa man qala la ilaha illallah. sallallahu alayhi wa sallam. arábìnrin ẹni bá ti pé la ilaha illallah ẹ kírun lẹ́yìn rẹ̀ ẹ má wá di kọ̀kọ̀ rẹ̀ kò sẹ́ni ó dáa tán. wọ́n sì wọn ará lẹ́bù ẹnìkan bàbá sí abíyá tiẹ̀ náà ìdákúnbẹ̀. bẹ́ẹ̀ni abíyá rẹ̀ ń rùn. sadiku sadiki dakhilun fi sadaqati. lẹ́yìn ọlọ́run tó dá wa ẹ̀sọ́ ẹni tó pé. Allah. ẹ̀sọ́ ẹni ó pé. ẹsẹ̀ ni tó pé. bíjọ barista kúnú tí n sọ fẹ́ yẹn àfa ẹ mọ̀ láwọn eléré kan mu tí wọ́n ń kóbìnrin jọ ẹ̀yin náà tẹ̀ ń fún obìnrin mọ́lẹ̀ lórí ìtẹ́ńkọ́ lórí ẹni ó bá ọjà òtà wa ń kọ́ tó ṣe pọ́yún ló gbé lọlé. Allahu akbar sógun ọjà nu. bó o lẹ́tì rojú ẹ̀yin náà. ó lẹ́sẹ̀ rò ó. sadiku sadiki dakhilun fi sadaqati. ẹ béèrè ìwọ ẹlẹ́ẹ̀kẹta. ìwọ ẹlẹ́ẹ̀kẹta. ẹ lílé bẹ́ẹ̀ béèrè. ṣé òun fẹ́ràn mi púpọ̀. bẹ́ẹ̀ni ẹ gbàgbé ẹ̀. ẹ gbàgbé ẹ̀. ẹni bá sì fẹ́ mi èmi náà fẹ́. ẹni bá sì ní kájọ jà gàfílì gàdókì ó kọ tí wọ́n ń jẹ́ nù. sadiku sadiki dakhilun fi sadaqati. ayọ̀ ayé wa a sì ní yọ kúkú. aduwo sadiki laysa li bi sadiki. èyí ń bọ̀ àná bí ó sì dùn mí. idha safa sadiquka man tuadi. gbogbo wa rò pọ̀ gbogbo wa rò pọ̀ Ọ̀rọ̀pọ̀. ní ọ̀la nísìnyí Ọ̀la. mò ń gba àwọ́ọ̀dù nílé bẹ́ẹ̀ni. tó yẹ gbogbo èrò ti dúró dè mí èmi náà ní àwọ́ọ̀dù tí mo fẹ́ gbà tí mo merit ẹ̀ merit award ṣùgbọ́n tí n bá dá yín lóhùn ara mi ní ìdálóhùn èèyàn ṣe fi ọtọ́ ọmọ dójú tì ọ́ ìsọmọ àlìjẹ́nnà. ọ̀sán màlìjánà báwọn. idha safa sadiquka man tuadi. man adkhala sururan fi mu'minin ẹ jòkó kí ló tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ kí ló dé. àti wà lásìkò wá sínú gbogbo ẹ̀dá tó bá fi ìdùnnú sọ́kàn mùmínì ẹ̀ yóò bá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. faqad sarrani anábìlẹ̀ mi ló dùn nínú. sallallahu alayhi wa sallam. kó gbé kíni rẹ kú ń bẹ̀ o èló ni ó gbà kí n fún lówó kó lọ jòkó. idha safa sadiquka man tuadi. ọmọ yẹ bíríìjì tí mo wò kí n tó délẹ̀ yìí ni. fakọ́dí àdáka fáńkọ̀tọ̀ àlìkàlámọ́. 140 180 mo bá délẹ̀ yìí. àdúwùkà máa ń ká nàlákàlì khayra mani àn. tí ó sì gbọdọ̀ sáré eré bẹ́ẹ̀ mọ́ torí àtijọ́ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. wàbílì khayri inda Allah wa inda al-khalaiki. yìí ń bá sẹni tí mo kólé kàn kí ni ń lé mi ká mọ́ àtijọ́ dé bẹ́ẹ̀ ẹ̀ níbo lájọ́ dé front line. wàbílì khayri inda Allah wa inda al-khalaiki. èmi ni ń lé mi ká mọ́ bí ń rùkú ọba àlú ò gbọdọ̀ rùkú bí ń pẹran bí yẹn pẹran ó sun ẹran jẹ lásán ni kò ní láàdá. sadiku sadiki dakhilun fi sadaqati. ọ́fíìsì mi náà ni. aduwo sadiqi laysa li bi sadiqi. sọdíkù sọdíkì. sadiku sadiki ọ̀rẹ́ mi. dakhilun fi sadaqati. èmi rẹ ti dọ̀rẹ́. ọ̀rẹ́ búlálà ọ̀rẹ́ tèmi náà ni. Allah. ẹ sọ pé búlálà. Búlálà. Aduwo sadiki laysa li bi sadiqi. bẹ́ẹ̀ bá dé sọ́fà mẹ́gídá yín tẹ̀ dé sílé rẹ ni. bẹ́ẹ̀ni. wọ́n lè wọ ọ̀fà láago kan òru nígbà míì àtìyàwó àtọmọ èmi náà wá sanjọ́ ọ̀fà fún yín padà nù. Allah. Sadiku sadiki
káwá bẹ̀rẹ̀ wá sí. dakhilun fi sadaqati. mo ti mọ̀ pójú òórọ̀ nígbà tá a fẹ́ wọ ṣàgámù bẹ́ẹ̀ mo wá ní sọ́mọ̀mọ́ yí padà ọmọ mi ní wẹ́dà mo ní kí ni jẹ́ wẹ́dà ẹ̀rì tí ó ṣẹlẹ̀ lónìí. òjò gbọ́dọ̀ mọ́rọ̀. sadiqi dakhilun fi sadaqati. bójú ò bá ti rọ̀ ọdún ò wá kí inú. Allah. Aduwo sadiki laysa li bi sadiki. èmi ni wá sí tá a dì mú lọlé. Sadiku sadiki. wọ́n bí anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ó kàmìlà bẹ́ẹ̀ ti yòǹbó rẹ. Sallallahu alayhi wa sallam. ó tẹ̀sọ̀ fi àtẹ ní ọkọrin kó máa kọ àwa náà lónìí. kò sì lọlé àwa náà ní ta lè fún ẹni kíni. a lè tu àlùbáríkà sí la. Sadiku sadiki dakhilun fi sadaqati. òun náà ṣe hidmanu gbogbo òde náà kéèyàn ti sọ̀rọ̀ èyí tí yóò ṣe àlùbáríkà ń bẹ̀ ló pọ̀. Aduwo. ẹlẹ́mọ̀ mi. Ayakumullah. ẹ wá bí anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́ jẹ́ ọlọ́lùbáríkà. Àmín. mo yọ̀dá ẹ sọ̀rí ire pẹ̀lú. Aduwo sadiki laysa li bi sadiqi. ẹ wá bí anabi pé ta ni ó sọ̀rí ire. ta ni ó sọ̀rí ire. ọlíwọ̀ lọ́ọ́ sọ̀rí ire. Èmi ni. ní sọ̀rí ire. ta ni ó wà nù mọ́lẹ̀. èmi ni. ọlíwọ̀ lọ́ọ́ wà ń bẹ̀. èmi èmi náà wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. máa ń basátọ̀ rìdọ́ọ̀wù. anábìlẹ̀ ẹni àkọ́kọ́ tí ó kọ́ wà nù mọ́lẹ̀. lẹ́nu túnú rẹ bá máa yọ sí oríire olóríire. Allahu Akbar. tọ́lọ̀ ń káyàn tí o máa banújẹ́ tí o máa ṣe bí wèrè. ẹlẹ́ ń fa tẹ̀sùbà inú yín dúdú. inú yín dúdú. ẹlẹ́ ń gbàwẹ̀ àníyàn yín ò dá sọ́mọlá kejì. yóò dá sọ́mọlá kejì. ẹlẹ́ ń tàwáfù Káàbà ọkàn yín ò bá mú. ọkàn yín ò bá mú. bọ́dù mọ́lẹ̀ ó ti bọ́dù lára yín inú òkùnkùn tẹ́ kú sí náà lẹ́wàá o. Wawini alayka fa innal umura bàbá ìjókòó kí lè fẹ́ ṣe. bikafili ilahi maqadiruha. èyàn ìdìrí ní wàásù mi ọ̀rọ̀ ti bọ́ wí náà jókòó ni. Wahawini alayka àjọ tún ká níyà yín ni. fa innal umura. èmi tí mo wà lọ́fọ̀ kanjú lọ́lé ìwọ́tọ̀ wà lẹ́kọ̀ọ́ tó kàkó kí ní tọ́ bọ́ọ̀lì rẹ̀. wọ́n jọ pèrún bá a níyà yín ni. Wawini alayka fa innal umura ẹni tí ìrora bá dùn sáà nẹ́bí kó yòǹbó ẹ̀. bikafili ilahi maqadiruha. ẹ yà pé ìyàwó yín padà tẹ́jọ́ wà ń kó. Wahawini alayka kó wá jòkó padà. fa innal umura ọtí wá jòkó mo ti mú ọkọ rẹ mọ́lẹ̀ ní àyẹ̀. bikafili ilahi maqadiruha. Bikafili ilahi maqadiruha. man akthara dhikra Allahi ahabba Allah. Allah. gbogbo ẹ̀dá tó bá pe tó ṣe síkìrì lóye síkìrì. tó pe ọlọ́run dáàyè kan ọlọ́run fúnra mi ní ìmọ̀ fẹ́ ẹni Allah. Allah. ọ̀ sọ bẹ́ẹ̀ kò mọ́ ọ la. Allah. ẹ sọ bẹ́ẹ̀ kí kánúbì yóò mi dáadáa. Allah. Wa kun dhakiran lillahi hubban liwajhihi. aláǹkó lóde o. Bila khawfi nirani wala qasidi jannati. ọfẹ mú ọkọ rẹ sá lọ. Bila khawfi nirani wala qasidi niyyati. ọ̀sìn yóò pàdé mi dáadáa. ojú mi rìnnà tòpò. mo rínú mo rí ta mo rí ta mo rínú ilé. Wa kun dhakiran lillahi hubban liwajhihi. ìwọ tó wà ń bí ọ ní náà. Na'am. wọ́n ní pè ọlọ́run lẹ́nu tí fi ọlọ́run dà láàmú. pé pé kára ló sọ ọ lẹ́nu pé ẹ ń síkìrì nù. síkìrì nù. ntọ́ fi ju ọ lọ́nu. ntọ́ ìjọ lọ́nu. Bila khawfi niranin. má bẹ̀rù ná má bẹ̀rù pé nìkan yóò gbóná mọ́ má bẹ̀rù ná wọ́n bẹ̀rù náà. èyí tó hànú má bẹ̀rù pé nìkan ó ju ọ má bẹ̀rù oṣó má bẹ̀rù àjẹ́. Allah. wọ́n bẹ̀rẹ̀ nìkan. èmi ní bẹ́ẹ̀ tọ́lá ń wò lè fàyà. Allahu Akbar. ẹ wá ń kí ẹnìkan
àjẹ́ tó wà lágboolé yín ẹni ń lo òkè gbẹ́ngbẹ́ng àìmọye òkè tí fi dá títì lọ́nà Ìbàdàn. bila khawfi nirani àìmọye òkè Julius Berger tí wọ́n fọ́ dànù pẹ́tẹ́pẹ́tẹ́. wala qasidi jannati. òkè kan àlìjẹ̀nu gbẹ́nu rẹ̀ ejò láwọn àgbẹ̀ katakata ní òrùn mọ́lẹ̀ ní ìsìn. yóò rún gbogbo ẹ̀ tí ó sọ dilẹ̀. ta ló òkè lọ́dọ̀ Ọlọ́run. ta ní òwò òkè tí ò ní wálẹ̀. Allah. tó bá sì ń ṣe síkìrì mọ́tò nípa nìkan fẹ́ wá fún ọ ní Mẹ́kà ẹnìkan fẹ́ wá bùn ọ lówó wọ́n enslave ẹ bí tí wọ́n ti kó ọ lẹ́rú nù. ẹ̀dá tí wọ́n bá ti kó lẹ́rú kò lọ́lọ́ mọ́nu. Allah. wa kun dhakiran lillahi hubban liwajhihi. èyàn máa mi torí ọjọ́. ayakumullah. mọ́ n bẹ̀ sọ́tọ̀ rẹ̀ dá tẹ̀lé mi mọ́ni. Naam. àkọ́kọ́ ẹni tí yóò kọ́kọ́ di ẹni ìyọ́nú Ọlọ́run lẹni tó náà yọ́nú sí ntọ́lọ́ ń ṣe. tó náà yọ́nú sí ntọ́lọ́ wọn bá ṣe. èyàn ra mọ́tò tí ní òní páàtì ṣé bàbá rẹ ló sọkọ̀. àbí. ó ní lo mọ́tò tí òní páàtì kò lórí páàtì rẹ Ọlọ́run tó fún lówó yóò fún lówó páàtì. ọ̀rọ̀ bínú nù. ọ̀rọ̀ ẹ̀ńkánni má nínú. ọ̀rọ̀ kìí tanu. ó ní ilé rẹ̀ ń ti tóbi jù kò lè rówó mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú yun. ìwọ tó ti ìralẹ̀ tó ń pè gẹ̀ ni ó kọ́lé ayé rẹ̀ ò ní kọjá bí ọ̀wá o. Allah. wa kun dhakiran lillahi. ṣé mo lọ wí kejì. hubban liwajhihi. wà ká fa gàdọ̀báwò ṣé ẹ̀kọ́ ẹ̀ máa wojú mi ẹlẹ́lẹ́ kejì tí ó rí yọ́nú Ọlọ́run òun lẹni tí ìbínú inúkínú inú lọ bí tó fi yàyàn wèrè ṣé wọ́n lọ dáa. inú lọ bí tó fi fọyàn lójú ṣé wọ́n lọ dáa. inú lọ bí tó fi rọ̀yàn lẹ́sẹ̀ nígbà tí wọ́n náà rí tó bàjẹ́ sọ lè tún ṣe mọ́. níjọ́ tó fojú ara rẹ rí sí ọwọ́ rẹ tí ń dá mọ́tò dúró títì ǹjọ́ lè sọ fún ọ tó wà nù ọkọ̀ pé èmi mo ṣe bẹ́ẹ̀. ǹjẹ́ bá a ṣe máa sọ pé èmi mo rán Mẹ́kà èmi mo sanwó iléèwé rẹ sọ lè sọ pé èmi mo yà ń wèrè. ǹjọ́ ṣe é ṣèyàn rẹ̀ ntọ́ ṣe tọ́ ló fi ṣèyàn rẹ̀ àṣepọ̀ lórí ibú ni ọ́. wa ma kana dha khuluqin sayyi'in. bí bá ara yẹn Mẹ́kà ní sí bí òsà òun sọ ẹ wo dáadáa èyí Mẹ́kà ti ń fẹ́ mi mo rán. iṣẹ́ ọwọ́ mi nù. ṣebí ò sọ ni ìyàwó rẹ wàá kí mi kí ẹ ṣeun òun sì sọ fún ìyàwó rẹ ọkọ rẹ ò sọjọ. kò gbọ́dọ̀ délé jọ tó kí ẹgbẹ́ kú òde àná. wa man kana dha khuluqin sayyi'in. ó sì pín ẹran. fayuhjaru hatta yamuta haqira. ẹ gbọ́ Yorùbá mi dáadáa báyìí. Naam. Ọlọ́run kan sì sọ ẹni kíni Ọlọ́run ni mo fún yín lójú mo fún yín lápá mo fún yín lẹ́sẹ̀ mo fún yín lẹ́nu ẹ wá ní dúpẹ́ fún mi ni. ẹ ní dúpẹ́ ni. ǹjọ́ ṣe sọ pé ìwọ lọ yà ń wèrè. ǹjọ́ ṣe sọ. ẹ dá mi lóhùn. sọ lè sọ. ẹ rojú ẹ fọ́ sọ lè lọ́wọ́ mọ́ṣáláṣí pé mi mo fọ́. kó o lọ fọ́. ntọ́ ṣetọ́ lè sọ jáde ọ̀ èso lórí rẹ̀. ṣé mo lè wí kẹta. ẹlẹ́ẹ̀kẹta. torí ilẹ̀ lè sọ̀rọ̀ mọ́lẹ̀ ń gbin mọ́lẹ̀ yìí o. ẹlẹ́ẹ̀kẹta ní kíni. ẹlẹ́ẹ̀kẹta. wọ́n bọ̀ dálà ma'rufahu. ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣoríire òun lẹni tọ́lọ̀ ń ṣe ń gbajúmọ̀ tó wà lọ síbi tọ́lọ̀ tó lo pàtàkì rẹ̀ tó dáyàn lọ́lá tó kọ́ mọ́ṣáláṣí tó yọrí ẹ̀ èmi ní sàwọn olówó èmi ní ṣe wọ́n fasadu ra'aya bí fasadu muluk wọ fasadu muluk bí fasadu ulama tẹ́ ẹ bá ti rí àwọn ará ayé tí wọ́n ń sin nǹkan ṣe àwọn olórí wọn àwọn ni wọ́n mislead wọn bólè bá pọ̀ nùlú tí wọ́n fọyàn ń kùmọ̀ lórí ẹ lọ bá àwọn tí wọ́n fi 500 million kọ́lé bẹ́ẹ̀ bá náwó síbi tó yẹ kó ná sí bolo ti lè kọ́lé 1 billion. a wà lọ bí ìyàwó ẹ sì ní wà wílígánsì pọ̀ kò sí ní pọ̀ ẹ wà lọ bí ìyàwó ní ìṣẹ́jú 5 ẹ parí 1 million níwájú eléré ìyàwó àtọkọ wọn fowó dá aṣọ kánópì 20 million tẹ́ẹ̀kan sì kàwé tí wọn ò rí sẹ́ bí fasadil muluk gbogbo
gbogbo orílẹ̀-èdè táwọn aṣáájú wọn bá ti dájú ìwà orí ibú ni ó pọ̀ níbẹ̀. Allahu Akbar. ọmọ bàbá rà ní sakinu mo kì í gbọ́dọ̀ mi. wa man kana dha khuluqin fadilin. Tẹ̀lé mi mọ́. ayakumullah. gbogbo skul wa dasẹ́lẹ̀ àwọn ẹni tí ó sọ pé ẹ wọlé àfi tó bá jẹ́ ọlọ́dàáni làwọn èèyàn wá ń lọ skul sọmọ tálíkà sí ayé wa ni. wọn ò dá mọ́ ni. àṣé tí olówó kọ̀ọ̀kan bá ń ná bọ́lọ̀ ń ṣe pé wọ́n kò sí ọ́ ìdẹ̀ tí dùnú ò ní dé. bẹ́ẹ̀ bá ní 1 million ẹni 1 million. 1 million. fine tí bá ná wá 1,000 lójúmọ́ díẹ̀ lọ́dún mẹ́ta ni ó fi ná 360 lọ́nà mẹ́ta 360 days ẹ̀yọ́kù nu 1 million 360,000 nù ẹ̀tún 360 mi 360,000 àsìkò tá a bá mú wá 1,000 lójúmọ́ nínú 1 million àáfẹ́ ẹ̀ ná fọ́dún mẹ́ta. bá a ṣe láyé bàjẹ́ tó yìí bóyá bá sì wá ní bùkátà tó pọ̀ bàbá ra àdàlú 1,000 ìkòrè ó létí ló fi sún ni. àṣẹ pé bùtùlù ní òjé nàìjíríà ọ̀tọ̀rọ̀ bùtùlù kakọ́lé tọ́ílẹ̀tì lásán káná 10 million sí ibi tá a mọ̀ tì dìbò sálángà lọ́ máa kú sí. ta ló kọ́ sálángà tó lè sunú rẹ mọ́júmọ́ ẹ pé wèrè ti mú bọ̀dá ọ̀nkú wèrè dé wọ́n ní tọ́ílẹ̀tì lẹ sùn mọ́júmọ́ ibi téèyàn ò lè gbé fọ́ọ̀mù lọ kó sun bẹ́ẹ̀ kí là ń run owó síbẹ̀ sí. ṣé a bá ń wá kọ́ńtírì tó ya bùtùlù jù nàìjíríà làkọ́kọ́ gbogbo àsàtà tó kọ́ nísìn lẹ́kọ̀ọ́ yìí ẹ sọ́ra ẹni kiri gbogbo òkun tẹ̀ ń fìlì yẹn omi a máa bínú ẹ lọ́ máa ra lẹ̀ síbi tí òsódò púpọ̀ iná àpà 500 million kéèyàn fi ru yẹ̀pẹ̀ síbi tí ó kọ́lé sí èmi ni yóò kọ́ sórí ẹ̀. ẹ tó wá ru yẹ̀pẹ̀ 500 million tó ìfìlì ilẹ̀ lásán ibi tí ó kọ́lé sí sàárè tí ó sùn kẹ́yìn kò tó 10,000. tí ó kẹsàn pọ́lọ́mí báyìí pọ́lọ́mí. wọn ò dá mi lóhùn mọ́ ni. bí fasadi ni mo lò ẹ̀yin wọn mi ò tẹ̀lé mi. akramakumullah. gbogbo bí táwọn aṣáájú bá ti ń ba ayé jẹ́ gbogbo ẹ̀ tẹ́ ń darí náà mọ̀ da ayé rú ni. ọ̀la pé wọ́n mọ̀ táàsì àǹkàlí wọ́n mọ̀ sínú rò wọ́n mọ̀ ronú rò kú rò pé irú ayé wo làwa wáyé ẹ̀ kàn mọ̀ ṣèyàwó yóò kàn lé okò sójú agbóni yóò wá họ wọn lọ mọ̀ kàn dá márèjì rú kò jẹ́ láàárọ̀ ó sì ní bẹ́ẹ̀ sẹ́ ń náwó bíi wèrè yóò kàn sí èrè pẹ̀lú yín lójú agbóni. wa man kana dha khuluqin fadilin fayuhmadu fin nasi hamdan kathira. ẹ jẹ́ ń bèrè ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ ẹni kíni ẹ dá mi lóhùn ọmọ wo ni ó mu tíì láàárọ̀ tó sì gbà pé àròsọ ń bẹ tó o tún ṣèjẹ lọ́sàn-án iṣu sì ń bẹ táwọn tó jẹ àti ẹyin lálẹ́ ṣé yóò bẹ lórí mọ́tò kò ní lè bẹ́ẹ̀ torí yóò ronú pé tó ń bá bẹ́ báyìí tí wọ́n bá yẹ dé admit in hospital báyìí omi ló kù tó wọn mọ̀ gbà tí wọ́n bá rí mọ́tò tẹ̀mí lórí mọ́lẹ̀ ẹni tó ròpin ni àwọn aṣáájú wọn dájú lọ́mọ ẹ̀yìn fi ya wèrè. wa fasadul muluk bí fasadil ulama. ayakumullah. gbogbo òlu tí a bá rí táwọn aṣáájú bá ti ń ba ayé jẹ́ àwọn àáfàá ló bà wọ́n jẹ́ níbi àìsòdodo ọ̀rọ̀ irú èyí táyìn dá dúró tẹ̀ ń fa tẹ̀sùbá àwọn àáfàá ní ilẹ̀ pósítà nísìn àáfàá ti máa jẹ world chairman fún olóṣèlú party chairman lọ́wọ́ akásùbá àtàn ẹ̀ dìbò fún o ẹ̀ wà ná pósítà òkè mọ́ṣáláṣí ò túmọ̀ olórí báwọn. àwọn àáfàá wa ń jẹ olórí ọ̀dọ́ fún pátì àwọn àáfàá bàjẹ́ lónìí kò sódodo ọ̀rọ̀ mọ́ ẹ sí àáfàá tó lè ké mọ́ olówó tó lówó sì jòkó ọ̀làpẹ́ ti bá méjì agbọ́lọ́ tiẹ̀ náà gbogbo mọ́kà tó bá fún wọn tó ń tà láwọn àáfàá tó ń fẹ́ fọ́rọ̀ rí kú. ya ma'sharal ulama'i ya milihal balad. ẹ má pa ọ̀rọ̀ mi rẹ o gbogbo tí n bá sọ ni mo kápá. ma
ما يصلح الملح إذا الملح فسد. Akokumullah. ما يصلح ما يصلح الملح مسلم ló ń jẹ́. إذا الملح فسد. ما يصلح الملح إذا الملح فسد. Akokumullah. يا معشر العلماء ẹ̀yin àfa ẹ̀yin iyọ̀ ayé. يا ملح الإبلان ẹ̀yin iyọ̀ ayé. Ẹ̀yin yọ ayé. ẹ̀yin náà la bá níbi orí òkú. Allahu Akbar. ẹ̀yin iyọ̀ ayé. Ẹ̀yin yọ ayé. bẹ́ẹ̀rẹ̀ bára wọn ni ẹ fi yọ̀ sí. Ẹ fi yọ sí. bá a bára rú wọn ni ẹ fi yọ̀ Ẹ sí. fi yọ sí. bí pọ̀nmọ́ bá ṣe wọn ni ẹ fi yọ̀ sí. Ẹ fi yọ sí. bá a bá ṣe ráìsì wọn ni ẹ fi yọ̀ sí. Bẹ́ẹ̀ni. nígbà téèyàn bá ti jẹ yọ̀ mọ́ ìdajì ayé tí kò lára rẹ̀. الله ما يصلح الملح إذا الملح فسد. níjọ́ tí iyọ̀ bá bàjẹ́ kí la fi tún yọ̀ sí. Kí láyé tó yọ sí. iyọ̀ ti bàjẹ́ o. iyọ̀ bàjẹ́. àbí ká déwájú àwọn ọ̀tá ọlọ́run wọ̀nyí kẹ́ máa yìn án kẹ́ máa yìn án náà tẹ́ da yẹ́rú yányán. يا معشر العلماء. ọ̀rọ̀ tí ń sọ yìí nàìjíríà lọ́mọdé ojú dé ni. آمين ẹ sí àmì dáadáa. آمين. lásìkò tí wá ṣẹlẹ̀ Ó ṣẹlẹ̀. nàìjíríà tó lóyún tí ò tí ì bímọ ààrẹ yarí ń dá gbogbo èèyàn dúró ta ló mọ̀ bóun ò ní lọ́dún tí ń bọ̀ láyé àbẹ́yàn ní kú lọ́dún nìyí ọ̀nà post ọ̀nà ìwọ tí ń tàn ìwọ tọ́nà ti oppose yẹ tí kádàrá ti oppose yẹ ìwọ tó ń sàlá tọ́lọ́ ń sayé lọ Ọlọ́run sáyé lọ. gbogbo tí ń tẹ̀lé ọ̀sán náà ni wọ́n tẹ̀ ká ọ̀n fi lè mọ̀lẹ́bí yín ṣèdúró ní báńkì tó bá wọlé mọ́ ọ sí àgbákò ẹnu kọ́ mọ̀ nínú tó fi kú ni. يا معشر العلماء. ọ̀rọ̀ aráàlú ló wá gbọ́kànlé àwọn olóṣèlú tí wọ́n bá dalẹ̀ tán tí wọ́n lọ da sánmà Allah. wọ́n wá múra wọn lọ kàábà wọ́n wá forí gbà ọlọ́ọ̀ni dà wá Ọlọ́ọ̀ni dà wá. yóò yà padà wá lẹ́yìn anítẹ̀ kan èmi àtọ̀gálájọ wá èmi mo wá ní sèmọ́dà olóhùn ọlọ́run ò ń dà wọ́n. يا معشر العلماء يا ملح الإبلان ó kà mí lábẹ́ tí yorùbá nẹ́bí o. ما يصلح الملح إذا الملح فسد. yóò dáa fún yín. صلى الله عليه وسلم. gbogbo ìyọ̀ ló ti bàjẹ́ bàbá tani ó tún yọ̀ sí. Àní ó tún yọ sí. bẹ́ẹ̀ bá padà sí di tẹ̀sùbá ayé ò lè rojú ọlọ́run já yé ó rojú. آمين ẹ̀ ṣe àmì. آمين. kólúkálùkù padà sí di tẹ̀sùbá ká lọ bẹ ọlọ́run Ká lọ bẹ adọ́gbọ́n Ọlọ́run. ọgbọ́n pin alágídí agídí pin Agídí pin. gbogbo ọgbọ́n la dá ó yíwọ́ ó wá ku ọlọ́run tá a dì mọ́ Allah. إلى الله فاسكن ọ̀ ní kún kéke. ودع ما ترى. gbogbo ló wà ń bí ẹni náà Naam. ọlọ́run ni ẹ lọ fara tì Ọlọ́run ni tẹ̀sùbá إلى الله فاسكن ni ẹ lọ dì mọ́ ودع ما ترى. sẹ́ẹ̀bínú ó ní ẹ dì mọ́ Ó ní ẹ̀dì mọ́. ojú tìwé ní nàìjíríà Ojú ti ìwé Nàìjíríà. ojú tìwé Ojú ti ìwé. ìwé tẹ̀yìn ó kà níjọ́ tí wọ́n fi ọkọ̀ pàdé rẹ Bẹ́ẹ̀ni. ní ó fi ń gbálẹ̀ títì Allah Akbar. ìwé tẹ̀yìn ó kà níjọ́ tí mọ̀lẹ́bí ó ṣe pàtí bẹ́ẹ̀ àbí ọmọ tó yàn lónìí ní ó fi ń sakọ̀wé olóbìnrin kí ló ṣe Ẹ̀dá tẹ̀ ń pin dúró. àwọn yóò mọ̀mọ́ yí ọ̀rọ̀ ọlọ́run o إلى الله فاسكن ودع ما ترى. tẹ̀sùbá ẹni Allah الله bọ́ọ̀ bá sọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ rọ̀lẹ́ الله mọ̀jọ̀ wọn bá wí tiẹ̀ wọ́n ní Allah الله إلى الله فاسكن. ojú tìwé bàbá ojú tìwé èlò medical doctor ń gbà Èló ní gbà. hospital fi wá ń daṣẹ́lẹ̀ mo dé ìlú kan níjọ́ ni wọ́n ní ọdún kẹta tán ti níná ni Bẹ́ẹ̀ni. Ọdún mo ní ẹkú já nẹ́mọ̀ ní Nàìjíríà yìí náà. ní nàìjíríà mo wá dé àdúgbò ní ìdákọ̀ọ́lù náà Bẹ́ẹ̀ni. gọ́fúnà wọn kan wọ́n bá lẹ́ lóko pa ó tún wá jẹ́ state capital wọ́n wá ní ọdún kẹta ní táwọn ti níná mo ní aṣáájú yín dáràn jọ́lì kìyàmọ̀ Allah Akbar. èló náà ń ta transformer Èló.
tí gbogbo yín gbé ságbàlá kọ kámẹ́rà síbi tẹ́ gbé ságbàlá gbogbo yín transformer lágbàlá òun tẹ́ dání lágbàlá yín lẹ́ẹ̀lẹ́ rà fún mẹ̀kúnnù ẹ̀yin inú ọlọ́run. wọn ò dá mi lóun mọ́ ni kí ló dé tẹ́rù ń bá yẹn ṣebí mi ní ń sọ̀rọ̀. ilallahi faskun wàdà máa ń tara. nàìjíríà lóun jì ó tóró. àmín. ẹ dá mi lóhùn. àmín. a sì kí ẹ gọ́fúnọ̀sì wa tí ń da títì kí wọ́n danú èèyàn náà bí títì bá yẹ kóró téèyàn ò ní sẹ́lọ́ tẹ́bi ń pa òkú ẹran ní òmìnira lórí títì. bí a bá da ọ̀nà kí wọ́n da èèyàn kí wọ́n danú. àrùn títì mi láti bí ìhòòfẹ́ dé Ìbàdàn àpàdé èèyàn mọ́nà ti kú tán nílùú yìí títì ló dà kò séèyàn tí ó rìn ebi dé. ọlá pé èyí ló ṣe é fi hàn èyí ló ṣe é ṣe kí ni inú èèyàn ṣe é fi hàn. ìtumọ̀ rẹ̀ ni kí wọ́n jẹ́ ilé iṣẹ́ pọ̀ kí wọ́n ṣàánú àti ẹ̀ ń kàwé gbogbo ẹ̀ tẹ́ ń darí Nàìjíríà lónìí mélòó ló kàwé gidi wọ́n máa dorí ìwé kodò ní bí ìbá ṣe òṣèlú tó dá sọ̀rọ̀ mélòó ní oṣù oríire. gbogbo ilé ìwé lẹ̀ wá ń dàrú wọ́n ń daṣẹ́lẹ̀ nígbà tó ọmọ tí wọ́n wá ń bẹ̀ mínísítà wo ló kú sí hospital Nàìjíríà rí gómìnà wo ló gba abẹ́rẹ́ hospital Nàìjíríà rí tẹ́fọ̀ bá jẹ pẹ́rẹ́ báyìí passport wọn diplomat ni fi India sẹ́yìn òkú ní India Nàìjíríà tún wá ní tìjú wọ́n tún wá ní kí dókítà tẹ̀lé aláàárẹ̀ dókítà yóò tún wá tẹ̀lé aláàárẹ̀ lọ́dọ̀ dókítà tó rí wọn pé. ilallahi faskun wàdà máa ń tara. ẹ lọ́kùn kí n tó jókòó irinṣẹ́ tí wọ́n lò ní India ṣé Nàìjíríà ò lè rà á. ẹ dá mi lóhùn. sáà lówó débẹ̀. Nàìjíríà tẹ̀yẹ̀ ń gbé tírílíọ̀n sábẹ́ bẹ́ẹ̀dì. ká tírílíọ̀n títí sunlé ẹ wo wèrè tó sunlé owó wèrè tírílíọ̀n lábẹ́ bẹ́ẹ̀dì. Nàìjíríà mọ́tò bulletproof 120 million tí kò bá tánu rẹ̀ yóò dúró bí táyà bá jókòó ní kú olójú kan náà o kí wọ́n lè rà àti mọ́tò pósí làágùn kan yìí. ilallahi faskun wàdà máa ń tara. gbogbo ọmọléèwé wa dúró lé láti jọ ẹ̀ kánni ti lóyún gbogbo ọmọléèwé tí ẹni ẹ wọlé lọ́fà ní sọmọlẹ́ máa lo oògùn sọ̀yẹ́ nítorí ẹ ti gbàgbé ìwé àtún lọ fún ọ lóògùn sọ̀yẹ́ ní orí ti kù kánni tí ẹ tiẹ̀ wọlé mọ́lẹ́ káre nǹkan wúwa ni mọ́lẹ́ ti lọ lé ọkọ báríkà wọn ò mọ̀ bí wọ́n wọlé bí wọ́n wọlé wọ́n yà dàgbà lé ọkọ ọ̀rọ̀ yíwọ́nù ọ̀rọ̀ kọ sáwúrà. ilallahi faskun wàdà. nígbà tá a délé gàdókì gbogbo ọmọ ilé rẹ ló ti lóyún. famali mori dunahu man sakan. ẹ béèrè yòókù mọ ni ẹ béèrè mọ ẹni tó bá yọnu mo fẹ́ jòkó nu. tí ì sì bínú aṣèrè ẹlòmíì bínú wèrè ọ̀ ń bínú kádàrá ọ̀ ya wèrè tó o sì ní sùúrù pẹ̀lú ìdájọ́ Ọlọ́run káànà fi núrí láìlà azam. Allah. ẹni bá ti ní ta wí ni ó wà nínú ìmọ́lẹ̀ Ọlọ́run. wá sí kejì abala kẹta. famali mori dunahu man sakan. ó kàmílẹ̀ bẹ́ẹ̀ ti yàn bá níbi dáadáa. da'ili kulla wa anis bihi tastarih. sẹ́gbọ́ adúgbò ibi tá a fara wa. alhamdulilayi. ó ní da'ili kulla. da'ili kulla. gbogbo wàhálà ayé filẹ̀. wa anis bihi tastarih. máa bọ́lọ̀ nájú. ọlọ́ọ̀nà máa bá nájú. wáàyè bó ṣe wákàtí mẹ́rin bó ṣe wákàtí mẹ́ta tó tí ó kù wá tọ́lọ́. la ilaha illallah. 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 kọ́ máa pè Ọlọ́run
wáàyè fọlọ́hún. wà á nísìbí. bihi tastarih. wọ́n lè fi ṣẹ̀ṣẹ̀ jáde ẹ lọ bọ́lọ̀ nàjú ni. ẹni Allahu Akbar. Allah. wá lásìkò tó fi bọ́lọ̀ nàjú wọ́n sì ti ba ayé jẹ́ nísìn tí wọ́n bá gbá bọ́ọ̀lù tó dùn òru ni wọ́n fi sí kẹ́wọ́n bá sí níwájú Ọlọ́run. àwọn tí wọ́n sì dá kí ni ẹ̀ ń pè é tí wọ́n máa ń kọ́ọ̀lù lẹ̀. free call. wọ́n ti kó ilé rù àsìkò tí wọ́n filẹ̀ fún sàárà gbogbo ẹ̀dá tó bá ti ń kọ́ọ̀lù lóru anímọ̀nì tó ni sàárà ni ọ́ tó o bá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ọ̀sán bí gbèsè bá nípa ọ́ níran yín ó wá bẹ̀rẹ̀ láago 12 àbọ̀ ó ní mo sọ́dá ṣùgbọ́n tó dídí èèyàn ni sọ bẹ́ẹ̀ lójú ọ̀sán bọ́ọ̀bà rówó jẹ láyè rẹ tó wá kẹ́hìn bá sí níwájú Ọlọ́run kò ní sọ̀rọ̀ lójú ọ̀sán ó wá bẹ̀rẹ̀ fún mi máa sọ̀rọ̀ lọ tó o bá tó bẹ́ẹ̀ lójú ọ̀sán ṣé bí yàrá ó bá jẹun rẹ fúríkọ̀ láwà ẹ̀yin tẹ̀ ń jẹ sàárà àlùmọ́jìrì sàárà glo sàárà MTN tẹ̀ ń fi ń pè lóru ẹni bá lówó kó pè lójú ọ̀sán èwo ni wàhálà lóru kó bá yé ọ wá pé omi látago 12 dago 4 àbọ̀ dájí kí ló kù tọ́ lò mọ́ láyé tiẹ̀ bàjẹ́ nù. dàílíkúnlá wà ní. kí tó jòkó ẹ lọ́ mọ bọ́lọ̀ nàjú. àwọn àfa ọ̀gẹ́dọ̀ wọ́n ń takò tẹ̀sùbá. ẹ̀kọ́ tí sí àyìn kí mo ní ẹ̀kọ́ tí sí. mẹ́ta ló di ayé mú ṣẹ̀ríyà ń bẹ o àwọn ò takò bẹ́ẹ̀ ṣe ń wù ẹ́ àlù ṣẹ̀ríyà ni wá. mo ṣe ṣẹ̀ríyà tààrà ṣé òun náà ń ṣe ṣẹ̀ríyà ẹ̀ gbọ́dọ̀ tọ̀rí kà ń bẹ o kásẹ̀ tẹ̀sùbá ń bẹ o hakíkà ń bẹ o hakíkà òun náà ni anta shahadahu kọ́ọ̀rì ẹni tí ń jẹ́ Allah kọ́gbà pé apá rẹ̀ Allah tó bá bẹ̀rẹ̀ Allah tó bá sọ̀rọ̀ Allah tó bá wo nǹkan Allah tó bá jókòó Allah fa shari'a anta abudahu wa tariqa anta qasudahu wal haqiqa anta shahada Allah. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. wọ́n ti ń pè ní hakíkà ẹ dákun tẹ́ǹta kò lára bàbá tó jókòó yìí onukọ bá sẹ́ni bí ra'aytu rabbi bí àyìnì. ra'aytu rabbi bí àyìnì qalbi. fakultu la shakka anta. gbogbo èèyàn ló kọjú síbi kan náà. bẹ́ẹ̀ni. àkó máa kọ tírà ẹ̀ dá mi lóhùn wọ́n kún ẹ̀yìn mi bá wọ́n ti kọ tírà ìmọ̀ ibẹ̀ ṣe dúró yìí. bẹ́ẹ̀ni. àkó máa kọ tírà. àkó máa tú àyà kùránì àwọn màání rẹ táwọn máa gbọ́ yé ẹ̀ tẹ̀lé mi. fani tiẹ̀ nu n tí wọ́n gùdù sínú ẹ̀ gbọ́dọ̀ pé wọn ò sí. àkó wọn bẹ dìrásà ní tiwọn kakọ yẹn lójú bọ́ọ̀dù ẹ̀ gbọ́ dáadáa dọ̀rọ̀bà ṣẹ́dú amúra wọn mọ̀ lura wọn tá yóò fi kú ni. ìjà ṣẹ́dú àti amúra kò lè ṣe kí ni kò lè parí lọ́dọ̀ tiẹ̀ síbà wáyé wọ́n kún mi àṣẹ òkì àwọn mọ̀ yín o kọ̀wáìd yóò kún agbárí wọn bọ́ ọ bá sọ̀rọ̀ wọn lọ lunéwù wọn lọ wí dáadáa ó gbé gbági àkànnù àgbọ̀dọ̀ ni wọn ò sí ẹ tẹ̀lé mi kí wọ́n bẹ àwọn ẹni di ayé mú ẹni Allah. àwọn làwọn ń tẹ̀sùbà. mẹ́tẹ̀ẹ̀ta ló kún ayé bẹ́ẹ̀ bá ń fọ ládùúgbò àní tako bẹ́ẹ̀ bá tú Kùránì àní tako ẹsẹ̀ léjì ẹsẹ̀ ń tako ẹni tẹ̀sùbà. àgbà pé ṣẹ̀ríà ń bẹ àgbà pé tọ̀ríkà ń bẹ àgbọ̀dọ̀ gbà pé hàkíkà náà ń bẹ. فقيها وصوفيا فكن ليس واحدا فإني بحق الله إياك أنصح. ẹ wá wo bí nísì. mo múra àti jòkó ẹ jí wá mú ọ̀rọ̀ kan wá. ẹni kíni bó o lọ wí. فقيها وصوفيا. wọ́n ní làbúdà lákà làbúdà lákà. فقيها وصوفيا وكن ليس واحدا فإني بحق الله إياك أنصح فإني
بحق الله إياك أنصح. ẹ ń wo bòmí ni bàbá ń tó rújú là ń tún báà lẹ́jọ́ kan bá ń tún tafsir ẹ rò pé àtọ́lọ́ ní ẹjọ́ kọ́ ni ẹni Allah so Adam ẹ bá ń ṣe wáàsí ẹ máa pe gbogbo àfa àyèbò ní ẹ wà ẹni bẹ́ẹ̀ ni àwọn àfa sàláàtì báwọn náà bá lọ nù tẹ̀sùbà ntọ́lọ́ yẹn wọn nù bẹ́ẹ̀ ni búùlàlà báwo fẹ́yìn kéwú bá ń kéwú lọ táwọn fún akọmọlẹ́sìn lọ tani ọpọlọ méjì ó bàjẹ́ Allahu Akbar. níbi tá a ti ní ìdí irú wọn nù ẹni tí ń kọ tíra látàárọ̀ dalẹ́ oúnjẹ tó máa jẹ ní tíra ẹni tí ń tú kébì ṣe ń tú lọ yìí mo lè sọ̀rọ̀ dàárọ̀ lábàá kò sí wàhálà iṣẹ́ tó yàn mí nù kó sì kákóróbó tó báyìí fún ọdún kan wọn ò ní tú ẹsẹ̀ wọn bàbá lọ fẹ́ kọ́sẹ̀ wọn òkú rẹ̀ wọ́n gbé jáde torọ́ lọ́hùn ò yàn ọ́ àbí kọ́ jẹ̀ra ní bàrà àdí nígbà tọ́lọ́hùn ò ṣe kíni gbogbo tọ́lọ́hùn bá torí ẹ̀ dáàyàn ní máa rọrùn ibi tí ń bọ̀ látàárọ̀ nu mẹ́wàá torí pé kíní kan sọ̀rọ̀ ó ṣe fún wọn kọ́ wá kọ̀ǹdẹ́wọ̀n ẹni tí ń ṣe kò rọrùn fún ọ ni ẹ gbọ́ Yorùbá mi. Ayakumullah. èmi kọ̀ǹdẹ́wọ̀n ẹni kankan ọba àmọ́ yẹn nẹ́fìlà kíwájú rẹ̀ ó dín kókó tó fún ọ nu ọ̀nà tá a gbà wù súlù ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ẹ má jà pé òsírù ẹ̀ bàbá yìí torí kíni ẹni torí kíni ní ọtá bá nídìí àwọn ọlọ́run ṣe lẹ́ẹ̀kan náà tí ó sì máa ṣe wọ́n gbọ́dọ̀ wà nípamọ́ kódà àwọn àfa ẹni wá sí àwọn àfa ń tíra wọ́n láwọn ṣéwù tí ẹ lọ́ máa bá pé tó mo kọ tíra ẹ bá ń bẹ lóhùn ká yóò tẹ́wọ́ gbà. torí kíni kálukú ibi tọ́lọ̀ ni yóò ti jíṣẹ́ ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni àkàn darí ẹ̀dá àkàn darí ọkàn àwọn àkànṣe kó bẹ́ẹ̀ tẹ̀ papọ̀ à ń kọ tíra àtúnkọ́ mọ́ńkéwú àtúnṣe tẹ̀sùbà mẹ́tẹ̀ẹ̀ta ò lè tì á sẹ́yìn ntọ́lọ̀ tó mú àná èyí tó bá gbámú lọ rí gbámú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ tẹ̀sùbà àti kéwú bí erin ni ẹni bá kọjú sí erin imú rẹ̀ nìkan ni yóò máa ròyìn ẹni bẹ́ẹ̀ ni yóò ní kò sí tó dáa bí imú erin ẹni bá kọjú ẹ̀yìn tí ń wo ẹ̀yìn rẹ̀ irú rẹ̀ ni yóò rí ẹni bá kọjú sí ẹ̀gbẹ́ ni yóò rí nítorí kálukú bá gbámú níwájú Ọlọ́run ni kò dì mú. Akibu wa Mustafa Bashirun Nazirun doigami ayo doigami annabi Muhammadu Maulana Shalaji Ibrahim Maulana Shalaji Ibrahim Maulana Shalaji Ibrahim Gauzu Zaman Kutub Rabani Gauzu Dunia wa Gauzu Akira كتب المكتوم مولانا شلاج إبراهيم إمام مجد ومكرم كرم على جن إبراهيم لابد دائما فبرهام فمي فبرهام الرأس فبرهام جسمي زائرا متواصلا فمن استفي أنا أرجوك فالقبر أدرى مولانا شو إبراهيم كاتوا لصدر مولانا شو جامي أبولالا Shehu Musa ká lọ sọ́dọ̀ Mọ̀lánà Shehu Jami Ubulala nítorí àtẹ̀gùn Mọ̀lánà Shehu Musa Shehu Ubulala ní alẹ́ ọ̀fàwé Mọ̀lánà Shehu Jami Ubulala wọ́n ní labbaika ya asrar baligin baligni ila kaburi nabiyyi bi sur'ati Mọ̀lánà Shehu Jami ká wálé mẹ́ tó sọ̀rọ̀ bàbá wa ní anna أعرف بالله عبد الجامع بلالا وصلت إلى أيلك يوم بجذبة مولانا شيخ جامع أفلاركو قاوم وني ورست الأقامة قوزم براء قدوة فكنتم أمير الأولياء مجملا مولانا شيخ جامع ويا نتوري مولانا شيخ موسى تروكتي مواتنت شيخ موسى ني أقبت في قاشة سنوا يمي أوكتي موايكي ماشي جابولا فتاو ثم تجاني بإلمي ثم أفرقني شريك في اندرماني وذا أكشيء تجاني شيخ أحمد موسى
bàbá ìbànújò ní wọ́ọ̀lé yín lọ́la oníṣẹ́ ńlá. Bàbá tí mo ní o bàbá tí mo ní o wa bàbá tí mo ní tí mo fi ń fọ́nbù rẹpẹtẹ ṣé ìhùwà máa dùn àlá. Sọ pé bàbá tí mo ní o bàbá tí mo ní o wa bàbá tí mo ní tí mo fi ń fọ́nbù rẹpẹtẹ ṣé ìhùwà máa dùn àlá. Gbogbo wa ni láìlá láìlá ṣe ìhùwà máa dùn bàbá gbogbo wa láìlá láìlá ṣe ìhùwà máa dùn bàbá gbogbo wa ni láìlá láìlá ṣe ìhùwà máa dùn bàbá gbogbo wa. Sọ fún wọn pé ṣán ti gbọ́ ṣán ti gbà àmọ́dún yìí lọ́gà gbogbo wa ṣe ti gbọ́ ṣe ti gbà. Ó yá sọ pé ṣán ti gbọ́ ṣán ti gbà pé bùlálà ní lọ́gà wa. Gbogbo dé ìrátìrì jàlálà tẹ̀ ń bẹ níbí tí mò ń kì í ṣe wà Amadu ibùnú Musa tí gbogbo yóò dìde kẹwàáyé bàbá sí. Àní ṣán ti gbọ́ ṣán ti gbà Amadu yìí lọ́gà gbogbo wa ṣe ti gbọ́ ṣe ti gbà. Ó yá Rabbuna alágàlà Rabbuna lálẹ́ Rabbuna lálẹ́ alájà mi ẹ̀ ṣeun wọ́n sanwó ìyá ń káwọ́lá o wọ́n sanwó àjìyá Amadu wọ́n sanwó bùlálà ahamu sàkàkù Allahu yasu Rabbuna alágàlà Rabbuna alá ó yá sọ pé Jamiu bùlálà ó yá Jamiu 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 àmọ́ òkín Jamiu Jamiu Amiru la olìyà Amiru fún gbogbo wòlíì Maulana Jamiu bàbá Shehu Lukman bàbá Ali Ansori oya Jamiu Jamiu. Ẹ̀yin ará mi mo ti bàlágà mo sì ti fẹ́ lọ́kọ mi ò fẹ́ ṣìyàn kí n tó lè yàn ṣe mọ̀ wípé ó gbèrò ọkùnrin tí ipò ọkọ ni mo fẹ́ kọ́lọ́hún kó yàn fún mi ní. Mo ti bàlágà mo sì ti wọ́n ní nǹkan fẹ́ gbọ́ nìyẹn kí n kọ́ kí n tó lè yàn ṣe mọ̀ wípé ó gbèrò ọkùnrin tí ipò ọkọ ni mo fẹ́. Èrè àsàlátù òun sọ pé kókókó sàlámù alẹ́kùn ẹ̀kú dédé ìwòyí o ṣe lálàáfíà lòun bá yín o ṣóun bá Sọ́fíyà nílé ó lé mi lòdòdò tóun rí lágbàlá tó wòun láti ọjà Ajíkàbírù lòun jẹ́ o Chief Olúwabùkọ́lá ó nílùú Ìṣẹ̀yìn ni wọ́n ti bóun tán tí ń ṣe ẹ̀yìn fún iṣẹ́ ńlá gbóhun tóun ní lọ́pọ̀ lọ́rọ̀ ẹni ló jẹ́ kóun yàtọ̀ yín wá kóun fẹ́fẹ́ Sọ̀fíyà níṣu lọ́kà ní táwọn ó ṣègbè